Apá kejì lórí ọ̀rọ̀ ṣàríà náà ni mo gbé dé. Ìtí kò yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí mo fẹ́ kó yé wa, àwa ò against ṣàríà. Ìtá against ni tó wà nínú ṣàríà. A against Islam. Ìtá against ni ẹ̀kọ́ tí àwọn northerners and Fúlàní tí wọ́n fẹ́ fi Islam kó wa lómi ọbẹ̀ ní south bí southern part, ẹ̀kọ́ tí wọ́n ní àti irú ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa. Ṣé wà nípò ẹni tó lè kọ́ wa lẹ́kọ̀ọ́? Ṣé wà nípò ẹni tá a lè tẹ̀lé? Ṣé ìwà ọmọlúàbí wà lára àwọn tó ń gbé ṣàríà bọ̀? Kí ẹ̀yin mùsùlùmí, àwa mùsùlùmí, múmìnì àti múmìnà, ká mọ́ gbára wa sódì o, ẹ jẹ́ á gbọ́ra wa yé. Alágbàsódì wà, alákatakítí wà nínú ọmọ Yorùbá. Ẹ fi wọ́n lẹ̀, kò yé wọn, yóò yé wọn lọ́la. Bàbá wa Adébáyọ̀ Fálétí ló sọ bẹ́ẹ̀ nínú sinimá kan, sinimá Tolúwanilẹ̀. Ẹni tó bá gbàbọ̀dè kò yé ní o, yóò padà yé wípé àwọn mùsùlùmí oníṣàríà yìí tàwọn Fúlàní tí wọ́n ń gbé bọ̀ yìí kò sóore kankan tí wọ́n fẹ́ ṣe wá. Now, àwọn tó ní ẹ̀mí àti máa lọ jó èèyàn mọ́nú ilé, ju èèyàn lọ́rùn, tí wọ́n ń ṣe Allahu Akbar, ṣé ẹ mọ̀ pé ti bẹ̀sìn yẹn jẹ́? Ṣé irú wọn ni ó yẹ kó jẹ́ àwòkọ́ṣe? Tí ẹ bá fẹ́ ní àwòkọ́ṣe, àwòkọ́ṣe rere ló yẹ kó ní. Ẹ tún máa gbọ́, kí ni wọ́n ń campaign fún nínú ṣàríà? Kí ni wọ́n agitate fún nínú ṣàríà? Kò kọjá wickedness àti láti gba orílẹ̀-èdè Nàìjíríà kán gbé òfin rẹ̀, constitution rẹ̀, kán gbé ti ṣàríà wá. Ṣé báwọn kan ló ń sponsor? Gbogbo ẹ̀ ò sí lẹ́yìn yẹn. Àwọn people yóò lọ sí àwọn ìlú tí kò ní ọrọ̀ àwọn ọrọ̀ ajé, àwọn nǹkan tó lè resources oríṣiríṣi, wọn á lọ gbógun tì wọ́n ń bẹ̀. Nítorí resources, wọ́n fẹ́ lo ṣàríà láti wọlé, kán lè wà ní ìkápá ohun gbogbo wípé àwọn làwọn ní. Ó pẹ́ tí ẹ ti ń ṣe. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé èdè Lárúbáwá ni wọ́n fi ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Ó pẹ́ tí wọ́n ti ń bọ̀ kó tó di 1999 constitution tí wọ́n láwọn Abubakar gbélé bàbá wa Ọbásanjọ́ lọ́wọ́, tí ò sì sí ọ̀rọ̀ ńbẹ̀, tó fi jẹ́ pé ìdínà nígbà tí gómìnà Zamfara àgbà yẹn tó launch ṣàríà lọ́hùn ní Zamfara, tí bàbá wa Ọbásanjọ́ ò rí nǹkan kan ṣe, àṣé wọ́n ti gbégúdẹ lé wọn lọ́wọ́, àwọn náà dákẹ́, wọn ò sọ̀rọ̀. Tó bá jẹ́ pé lóòótọ́ allegedly ìtẹ́ ló wà nínú constitution yẹn, yóò ṣòro amend. Ìyẹn ni pé kò sáàyè fún Kírísítẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. Ìdí táwọn ìjọba náà ò fi rọ́rọ̀ sọnù. Àìṣó wa yẹ kó rí bẹ́ẹ̀, ṣó máa rí bẹ́ẹ̀, ṣó máa gbà bẹ́ẹ̀, ṣó máa dúró bẹ́ẹ̀, kí ló lè padà dà? Àwọn ilé ìdúró lórí pé ní táwọn fẹ́ nìyẹn. Ṣé àwọn náà ní Nàìjíríà? Ẹni tó bá wá gba ṣàríà, kí ló gbà wá fún wa? Tó bá ń polongo ṣàríà, irú èèyàn wo ni? Ó máa ní láti jẹni tó wicked. Òun náà ó lè pààyàn, yóò lè dúyàn lọ́rùn, yóò lè sun ilé, yóò lè pa ẹlẹ́sìn míì, yóò lè pọ̀ ọmọ ìyá ẹ̀. Nígbà tí wọ́n bá ń pààyàn ní north, tí wọ́n protest against pé ẹ̀ ń pa àwọn èèyàn wa, definitely ọmọ Yorùbá tó bá gbarú ẹ̀ ń bí, òun náà lè gbé ogun wá káwa mọ́lé, kó sì nìkan máa pa wá lọ. Torí àwọn olórí wọn ló kógun wá bá wọn nítorí ṣàríà lọmọ ìyá wọn. Wọ́n dẹ̀ fẹ́ fi gbọ́rọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ni. Kì í ṣe nítorí ẹ̀sìn mọ́, ó ti kọjá nítorí ẹ̀sìn. Nígbà tí Ọlọ́run jẹ́ kágbára ìjọba ó ká wọn, tí wọ́n bá ń gbìyànjú láti jẹ́ kágbára wọn ó ká wọn, tí ò bá jẹ́ pé àwọn alágbára ń bẹ lẹ́yìn wọn tí agbára wọn fi ń pọ̀ sí, torí ojoojúmọ́ lágbára wọn ń pọ̀ sí. Ẹ lè sọ fún wa pé agbára wọn ń dínkù. Nígbà tí àwọn Biafra tí wọ́n ń pariwo Biafra, wọ́n declare àwọn as terrorists, ẹ̀rù ọba wọn láti declare wọn, ẹ̀rù ọba ìjọba, èyí tọ́wọ́ tẹ̀ ń bẹ̀ mọ́bi tára àwọn kù sí. Yorùbá nation, àwọn náà bẹ̀rẹ̀ sí ní agitate. Nígbà ọwọ́ wọn kọ́kọ́ tẹ àwọn olórí wọn, wọ́n rán wọn padà, wọ́n rán wọn sí exile ni, wọ́n tó dáríjì Sunday Igboho. Bàbá wa Professor Banji Akintoye, kọ́lọ́run kó lọ́rẹ̀ ẹ̀mí wọn, wọ́n ń lépa ẹ̀mí bàbá yẹn,
wọ́n lọ ká mọ́lé nígbà tí ẹ rò pé wà nulẹ̀ bóyá gbà tí níyàwó wọn kú. Now wọ́n declare Yorùbá nation agitator as terrorist àbí kí ni wọ́n pé wọ́n gbà yẹn náà wọ́n ṣàṣọ pé ń dà lóru. Now kí la fẹ́ sọ fún tàwọn tó ń agitate lórí sharia? Orúkọ wo níjọba fẹ́ pè wọ́n? Ṣé torí wípé àwọn Biafra ò lẹ́ni lẹ́yìn, Yorùbá nation ò lẹ́ni lẹ́yìn lẹ́ṣẹ̀ tètè rí wọn dí pẹ̀lú? Ṣé àwọn ilé ìlẹ́ni lẹ́yìn tí wọ́n bá lẹ́ni lẹ́yìn àwọn wo ló wà lẹ́yìn wọn èsì jẹ́ àmọ́? Bóyá agbára wọn ju tiyín lọ, bóyá constitution tó wà lẹ́yìn wọn ló wà lẹ́yìn wọn, ẹ jẹ́ àmọ́. Irú hope tí aráàlú yẹ kó ní nínú yín tẹ́ ẹ bá sọ òótọ́ fáráàlú tá a fi ṣòṣèlú, gbogbo nǹkan kan la fi ń ṣòṣèlú, tá a bá ti fi gbogbo nǹkan ṣòṣèlú ẹ̀mí ọmọ ṣòfò ni. Now kí lè fẹ́ sọ fáwọn tó ń agitate lórí sharia? Àwọn tó ń sọ̀rọ̀ jihad pátápátá láàfọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀ ojú àfọ̀fọ̀tàn ìjà ní dálẹ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency ẹ pẹ́ o, bọ́lọ́hún bá tún kọ́ kọ́lọ́hún tún kọ́ torí ẹ láyà ọmọ akẹni yín pé ẹ wọlé sáà kejì. Àwa gbà á ládùúrà wípé kẹ́ ẹ jọ sáà àkọ́kọ́ tí ò tí ì tẹnubọ epo yìí, ẹ jẹ́ káwọn èèyàn nírètí nínú security. Ẹ ti gbé ìgbésẹ̀, ẹ ti sọ wípé state police ní ìdáhùn sí ìbéèrè wa. Ẹ bá wa bẹ̀ àwọn ọlọ́pàá state yìí náà tẹ́ ẹ fẹ́ dá kalẹ̀ yìí kán ṣiṣẹ́ wọn bí iṣẹ́, kán mọ̀ tó jálábọ̀dé. Lóòótọ́ lẹ ti sọ̀rọ̀ yìí ti pé alẹ́ ń gbìyànjú, ṣùgbọ́n àwọn tẹ́ ẹ kó mọ́ra àwọn aráabí náà ni. Àdẹ̀lẹ̀ ní ẹyọ wọn, dandan náà ni. Ṣùgbọ́n ọgbọ́n inú lè jò ń lò. Bàbá ṣe àṣeyẹ àti àṣeyege ẹ nígbà ní gbọ́ nínú ẹ̀. Ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí ìgbésẹ̀ tó léwu ni. Tó bá di ìjà ẹ̀sìn, àwa ò gbà ládùúrà lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìgbà yẹn ni wọ́n Nàìjíríà tá à ń pariwo yìí, à ní pariwo wọ́n Nàìjíríà mọ́. Ọmọ Yorùbá ní ẹ kì í ṣe sentiment. Nígbà yìí ṣe gómìnà ìpínlẹ̀ Èkó, àìmọye ẹ̀yà lẹ kó sínú ìjọba yín, ṣùgbọ́n níbẹ̀ ṣe ta wọ́n yọ. A mọ̀ pé Nàìjíríà odidi àgbáyé ni. Ó ṣòro rú ìtọ́jú Jonathan rí ló ń lọ yìí. Ẹ̀yin ò tutù débẹ̀, ẹ kí wàá ló dé, kí ló ka yín lápá kò? Lọ́dọ̀ àwọn tí wọ́n ń fipá mú àwọn èèyàn ṣe ẹ̀sìn tiwọn, tí wọ́n ń fi agídí mú orílẹ̀-èdè láti lo òfin ẹ̀sìn tiwọn, orúkọ wo la fẹ́ pè wọ́n? Àwọn ẹ̀yà wọn ń dá màálù, wọ́n fìbọn dá màálù. Láyé àtijọ́ ọ̀pá ní Fúlàní fi ń dàgbà màálù. Kí ló wá mọ́rọ̀ AK-47 wá? Ẹ tó pa á láṣẹ kan kó lẹ̀, wọn ò gbọ́dọ̀ gbé mọ́, wọn ò gbọ́dọ̀ fẹ́ràn jókòó mọ́. Wọ́n ní no kò possible tí yín lẹ̀ ń sọ. Kí lẹ fẹ́ ṣe? Àwọn wo ló wà lẹ́yìn wọn? Ṣágbára yín ò káwọn tó wà lẹ́yìn wọn ni sà? Ṣé authority ẹ̀yin olórí orílẹ̀-èdè Nàìjíríà, ṣé a fẹ́ sọ wípé gbogbo ohun tó ń lọ yìí bẹ́ẹ̀ ni yóò máa lọ ni? Àbẹ́ ti gba kámú wípé kan islamize orílẹ̀-èdè Nàìjíríà nítorí òfin tó ju yín lọ tí ò ṣe amend? Bóyá torí ẹ̀ ni ò ṣe sí solution, àbí kó jẹ́ pé àwọn alágbára kan ní àwọn ibì kan tí wọ́n ti ní wò ó tó o bá sọ̀rọ̀ bá a ṣe máa ṣí ẹ lélẹ̀ tó ń dẹ́rù báyìí. Mi ò lé ákùkì ìjòyè ilé bàbá ẹ̀. Àwọn ará bíi ká mọ̀ para wọn tanra wa jẹ o. Wọ́n ti wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Kò sẹ́ni tó ṣẹ́kù nínú ẹlẹ́sìn kankan tí ò bá gba nǹkan tí wọ́n láwọn ń fẹ́ yóò fi. In fact ṣé fẹ́ bí ẹ léèrè ni èrò ọkàn tí wọ́n yàtọ̀. Wọn ò bí ẹ léèrè ẹ̀sìn tó ń sìn ló ń dùn mí fáwọn ọmọ Yorùbá. Ẹ gbàgbé ẹ̀ pé wọn ò ní plan láti islamize orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn agbésùnmọ̀mí ń sọ, táwọn Afemisofo ń sọ, táwọn northerners ń sọ, àwọn leaders wọn ń sọ pé sẹ́ ìtàn fẹ́ ṣe lélẹ́yìí. Ẹ bá dáká wọlé wọ́, agbára wo la ní? Àwọn tó ń sọ̀pọ́ọ̀tì wọn
wọ́n ti kó nǹkan àjẹ ogun fún wọn rẹpẹtẹ. Tẹ́ ẹ bá gbọ́ he bẹ́ẹ̀ bá sá sọ̀tún tẹ́ ẹ sá sósì ọwọ́ wọn lẹ máa kó sí. Torí à ń polongo fáwọn ọmọ Yorùbá ń sìn pé tí wọn ò fi ní lè jẹyọ wá sí agbègbè wa ẹja wa ń tá a lè ṣe. Wọ́n ti gba gbóngbó kankan adákẹ́ patí là ń ṣe every weekend. Àwọn Boko Haram ń plan, ISWAP ń plan, ICIC ń plan, àwọn ikán tó ti wá Amos àbí kí ló tó lo orúkọ wọn tí wọ́n tẹ flag Amẹ́ríkà àti Israel mọ́lẹ̀, wọ́n ń plan níbi tí wọ́n wà ẹ̀ wá ń ṣe patí. Níbo ni ìgbésí ayé Kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn ìbílẹ̀ ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò? Ọkàn àwọn olóṣèlú 2027, tébù àwọn olóṣèlú 2027, ìwé báírò olóṣèlú 2027, nọ́mbà kíni security wa. Kò sẹ́ni tó ní kẹ́ ẹ má ṣe ẹ̀sìn mùsùlùmí, ẹ̀yin náà dáadáa sí. Ṣùgbọ́n tá à ń sọ ni pé ìtí sàríà tẹ̀ ń polongo gbé dání ogun ni. Inú ẹ̀ ni jihad wà tí ò sì ṣe é gbà. Ta ló fẹ́ jagun lórí kíni? Sàríà lọ yín ó bá lè tó fi mú sọ́pọ́ọ̀tì àwọn afẹ̀míṣòfò kán máa bá yín kàǹpì ẹ̀ kiri sọ́nà tí wọ́n máa ń gbà ṣe wáàsí àbí wàásù fẹ́ni tẹ́ ẹ fẹ́ kó yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ ní ìbọn àti àdá. Ó ti fi hàn irú ẹ̀dá tí sàríà gan jẹ́ àtẹ̀yìn tẹ́ ń polongo sàríà. Directly or indirectly, tí àwọn gómìnà ilẹ̀ Haúsá, ilẹ̀ Fúlàní tí wọn ò bá máa lọ́wọ́ sí àwọn nǹkan wọ̀nyí allegedly, kí ló dé tí wọ́n ń sọ fún wa pé repentant bandit? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ tún dà wọ́n taka lọ máa pa àwọn èèyàn yín. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹni tó bá lè sọná sí oko bàbá ẹ̀ àti bàbá àtoko bàbá ẹlòmíì àti fámìlì yóò dáná sun. Àwọn pípù tó ń polongo sàríà yìí, àwọn ẹ̀yà wọn dájú. Ìdí tí ẹ̀rù sàríà fi ń ba ọ̀pọ̀lọpọ̀ gan nìyẹn. Tí ẹ bá lè take extra mile, bẹ́ẹ̀ yìí ṣe ń take extra mile, bẹ́ẹ̀ ṣe ń ronú lórí politics àti religions. Ẹlòmíì kò sí tí ò lè ṣe lórí politics àti religions àti sport, football. Irú ẹ̀kọ́ ni tó ṣẹlẹ̀ lásìkò yìí. Nonsense ni tẹ́ ẹ bá ń take extra mile lórí politics and religions. Entertainment ni football, a kàn fi wéra wọn ni. A jẹ́ pé òpònú ni ẹni tó bá ń take extra mile. Ìrírí kan argument ṣé o fẹ́ gbọ́? Ìtí ń bọ̀ lókè yìí. Dùgbẹ̀dùgbẹ̀ ni o. Ó bẹ́tà kó take extra mile lórí ìrònú ẹ̀mí. Ọ̀nà wo la fẹ́ gbàbọ̀ tọmọ Yorùbá ò fi ní kó sínú oko Fúlàní tàbókù ẹ̀sìn tàbí ti ẹrú? Bó bá ṣe wù ẹ́ kó react. Àwa ń sọ tiwa. Àwa ò yé ti sàríà, ṣùgbọ́n tí kò sàríà kó sínú àtàwọn tó ń polongo ẹ̀ tí wọ́n dẹ̀ pé ní ẹ̀sìn àlàáfíà tó wá padà di oníbọn dé, aládàá dé, ọlọ́bẹ dé, oníbọ̀m̀bù dé, oláǹdáná sun èèyàn mọ́lé wá dé, tó á jẹ́ pé irú ẹ̀ àwọn tó ń sọ náà la fẹ́ tẹ̀lé tí ò dẹ̀ sí nǹkan kan tó lè stop wọn. Wọ́n dẹ̀ gbẹ̀yìn fi irú nǹkan bẹ́ẹ̀ sínú òfin orílẹ̀-èdè. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ dòkó àdẹ̀káwọ́ léwọ́ agbára ìjọba gan àmọ́ bókun bóyá kò pín. Only a wicked soul, ẹni bí ayé, olórí burúkú ẹ̀dá ló máa ní táwọn ẹni ń polongo àti tí wọ́n fi ń polongo sàríà ló máa ní ọ̀nà tó tọ́ ni. Nítorí ẹ ti mọ̀ pé géni lápá géni lẹ́sẹ̀ sọ̀kò fún fọ́ lójú ni. Léyìí tó yẹ pé ìtí àwọn olórí wọn dẹ̀ ń ṣe, wọ́n fẹ́ fi pa gbogbo ọmọ Yorùbá tán. Wọ́n á ní sàríà ló mú, ẹ lọ pọ̀ ọba wọn. Ọba wọn ṣe báyìí, ó ṣẹbọ, sàríà ló mú. Ọba wọn ṣe tutù, ó ṣe báyìí, ó wò fì, ẹ lọ pa. Wọ́n á mọ̀ wá fi àwọn ẹ̀mí àti wọn síbẹ̀. Ẹ mọ̀ orí wa ò pé débẹ̀. A mọ̀ pé ó ti kúrò lọ́rọ̀ ẹ̀sìn, wọ́n fẹ́ jẹ wá run ni. Ẹ̀yin ọba yìí, à ń bá yín sọ. Ẹ̀yin gómìnà, à ń bá yín sọ. Ẹ̀yin lẹ lè yọ wá torí tí ní ẹ̀ẹ̀kan lọmọkùnrin kù
àtẹ̀tẹ̀ gé lọ́rùn, àtẹ̀tẹ̀ gé lápá, àtẹ̀tẹ̀ yìnbọn fún, àtẹ̀tẹ̀ sá lọ́pọlọ. Ẹni ọlọ ti lọ. Tí ló máa dùn wá torí pé ẹ fẹ́ fi orí àpèrè yẹn pìtàn fún àwọn ẹrú. Wọ́n ń ṣe ọmọ kì í ṣe kankan náà o. Wọ́n ń ṣe ọmọ kan náà pẹ̀lú wa o. Wọ́n ní ká máa bọ́ dàràn gbé. Ìjọ kan ni ó yọ̀bẹ̀ sí ọ̀tá wa tó máa pa wá dànù tá a bá ní nǹkan kan náà ni wa. Torí pé ní tẹ́ ẹ gbé dání yẹn, nǹkan tẹ́ ẹ níyẹn wọ̀ wọ́n lójú. Wọ́n fẹ́ gbà á. Eré ijọ́ méjì péré ni wọ́n máa bá yín ṣe. Wọ́n máa pa yín dànù. Ẹ jókòó síbi ẹ̀sìn. Wọ́n ń gbógun ẹ̀sìn bọ̀, à ń wòran. Ìjọba fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín ni. Against yín, ẹ má mú wa lọ́wọ́ dání pé ìtẹ́ wíhùn wá tún wí, ìtẹ́ ẹ mọ̀ la wí. Ìtí gbogbo aráàlú mọ̀ la wí, ìta àjọ ń rí la sọ. Kí lẹ fẹ́ ṣe fún wa? Pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá, gbogbo àwọn Southern part ń bí báyìí. Ọmọ Ìgbò dúró digbí ni o. Gbogbo wèrè náà dáradára tẹ́ ń ṣe yẹn. Tẹ́ bá délẹ̀ Ìgbò, wèrè fún wèrè ni o. Pàtí fún wèrè ní tilẹ̀ Yorùbá. Agbádá fún wèrè ní tilẹ̀ Yorùbá. Wọ́n wọlé wọ́n pa ọba Yorùbá mọ́lé. Kò tí ì yé yín. Kò yé wọn. Yóò yé wọn lọ́la. Gbogbo ẹ̀ ni ẹ máa retí lọ́dọ̀ ìjọba. 2027 wà nílẹ̀, ẹ̀ ń retí ààbò lọ́dọ̀ ìjọba. Ìjọba gan ò ní pírọ́blẹ̀mù tiẹ̀. Ìtí gbélé ìjọba lọ́wọ́ gan, constitution gan tó bá jẹ́ lóòótọ́ àlẹ́jẹ́lì ti 1999 tí wọ́n fi ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́, ìṣòro ní lọ́rùn ìjọba láti dá sí tó wà nílẹ̀ yìí. Wọ́n ń gbìyànjú ni. Ẹ̀yin ẹ má ṣètò ààbò ládùúgbò yín kẹ́ ẹ má wòran. Ẹ dúró. Ọ̀rọ̀ Ìyábọ̀ yìí sọ̀rọ̀ ẹnìkan o. Bitter truth ni ó ti jó yín lá. Ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, ẹ̀yin gómìnà, ẹ̀yin ọba, Ọlọ́run gbọ́, ẹni tọ́lọ́run ò lè mú kò tí ì dá o. Ẹ máa gbowó yẹn. Ẹ máa ná. Ẹ máa gbà, ẹ máa ná. Ayé la fi gbogbo ẹ̀ sí. Ọmọ tí yín wà ń lo òyìnbó. Tó bá ṣẹlẹ̀ máa sá lọ. Ó dìgbà náà o. Ó dìgbà náà o. Ká tó fọmọ bàfọ́ sùn. Ṣeun Agboola lórúkọ tèmi.